ṣé ẹ rí tójú èmi àtọ̀rẹ́ mi rí lónìí gan-an ló ń pè ní dáńbòrò bàṣẹ́gẹ̀ bánsá nítorí ìmọ̀ bí ti ṣàlàyé pé pilot tẹ ọ́ọ̀nù lójú òfurufú o kò sáà ní kọ́lọ́hún yàgò fóun. báwo lẹ ṣe rápálá wọ vlogging? talent náà ni àti pé kò ń ṣe vlogging mo máa ń ṣe tẹ́lẹ̀ àwọn bíi ká máa sọ nǹkan tó special nípa àwọn celebrities ni mo máa ń ṣe tẹ́lẹ̀. ẹ ti ní any real life nǹkan tó bá ṣẹlẹ̀ sí yín òun lẹ ń lò. At any point did you feel like quitting? When I started, I did not used to translate it. Mi ò kí ń translate Yorùbá ni mo kàn máa ń sọ. So ìgbà tí mo dẹ̀ post ẹ̀ sórí Twitter ẹ̀dẹ̀ mo bí irú ẹ̀rọ yẹn ṣe rí sá. So àwọn èèyàn sọ̀rọ̀ gan pé àṣé Yorùbá nìkan ni àwọn tó wà lórí Twitter oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣàṣọ. So àtìgbà yẹn mo máa ń translate èyí tí mo bá lè translate mo dẹ̀ máa ń fáwọn míì lẹ̀. So ìyẹn nìkan náà ni mo lè sọ pé ìpèníjà tó wà ń bẹ̀. Nípa iṣẹ́ yìí ṣé iṣẹ́ téèyàn lè pe àwọn èèyàn sí ni? Mi ò really rò bẹ́ẹ̀ because èyí tí mo máa ń ṣe natural thing ni nǹkan tó ṣẹlẹ̀ ní life mi ni mo máa ń vlog. So mo lè wá sọ pé kéèyàn wá future nísìnyí ó máa dàbí ó ti ń wà scripted like ó ti ń jọ bí fíìmù. ó ti ní pattern pé wọ́n ti tò sílẹ̀. Kò ń ṣe gbogbo wa náà la máa ṣe content creation tó but at least kó máa bí nǹkan fún wa ká má máa lò ṣá èèyàn míì ó kàn máa lọ ń búlì celebrity lórí social media ni èèyàn míì nǹkan tí ó rúmọ̀ ló máa ń gbé oríṣiríṣi làwọn èèyàn máa ń ṣe lórí social media but èmi believe pé wọ́n lè fi fún yẹn ó lè fi bí owó ó lè bí ọ̀rọ̀ ó depend lórí niche tí irú ẹnìyẹn bá mú pòun fẹ́ máa ṣe kò ṣe dandan kó ṣe vlogging you can just create content picture photographers product photographers video creations different things that you can do with your phones and it's going to bring a lot of money like cool cash that are legit so it depends on the way they utilize it and the way they use it. That's lérò ń gbà pé tó bá ti bẹ̀rẹ̀ ní January by February o ti ń cash out ṣó máa ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà? Kò ń ṣe bẹ́ẹ̀ o it's not like that you are going to make a lot of sacrifices wàá ṣe a lot of things àwọn èèyàn gan máa bí nítorí mo ò ṣáà lè dédé ríyàn kan nísìnyí sọ pé mo fẹ́ kó lọ fún pé kó bá mi ṣe nǹkan báyìí màá ti rí pé àwọn èèyàn ti ń patronize ẹ̀ màá ti rí pé òkè ẹni wà trustworthy díẹ̀díẹ̀ náà ni téèyàn kan bá ti ṣe nǹkan lọ́wọ́ ẹ̀ á sọ fún ẹnìkejì náà á wá so kò ń ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ lówó máa dé ṣùgbọ́n díẹ̀ ni. I say which kind man dey appeal to you? Wey you go see wey Soro ma gbé daughter of Zion pé ọmọ rẹ̀. Ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí mà gàlágàjù Oyinmomo àgbàṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ní fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa a ṣe fi kalẹ̀ sí fully 100% ṣé ti bá mi wá nǹkan fìdílé nítorí lè ní àmọ́ àrẹ́rìn kì í ṣe pàdérin pòṣónú ni mo gbé wá àmọ́ iṣẹ́ wọn náà ti fẹ́ papọ̀ you know that there are sometimes tó yẹ pé púpọ̀ nù wa a ní hilarious attitude tàbá sọ̀rọ̀ kékeré àwọn èèyàn rẹ́rìn ká tó sọ̀rọ̀ méjì àwọn gan máa wúra wa pé ṣémi náà ni mo fọ́ ni ṣémi náà mo ń pa àwọn èèyàn lẹ́rìn àwọn èèyàn kò máa ní ìwọ ọmọ yóò ti fọ́ ní jù. How do we now make a business out of bá a ṣe funny àbí látara passion wa? Àwọn olóyìnbó náà gbà mí wá sọ wípé make your passion your profession. It makes it easy. Ẹlòmíì ọ̀rọ̀ tó lè sọ tán bá ní kí ọ̀rọ̀ máa kún basket ó máa sọ̀rọ̀ basket apẹ̀rẹ̀ máa kún àmọ́ kò tí ì sọdowó ìyẹn ni pé bóyá ó ṣì ní àwọn ìpèníjà kankan àbóhùn gan wò pé òun ò tí ì kojú òṣùwọ̀n tó àmọ́ lórí ètò lẹ́nì a máa mọ bí arábìnrin tí mo gbé wá àlejò mi lẹ́nì a máa mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ bí wọ́n tiẹ̀ ṣe di pé wọ́n rápálá wọnú vlogging ẹ̀yìn yẹn wá lórí ètò Oyinmomo lẹ́nì ẹ bá mi kí Lawal Ọláìtàn Olúwakẹ́mi tí gbogbo wa mọ̀ sí Just Faheeda ẹ káàbọ̀ sórí ètò ma. Èmi mo ká ọmọ Yorùbá kọ́ ni ẹni tó bá ń lé kí lọ́nkì. Ẹkúlé ni. Mi ti kí yín pé ẹ káàbọ̀ ok ẹ jẹ́ kọ́kọ́ test ẹ bá mi ka Yorùbá abidi lédè Yorùbá. Abidi efi gigbi iiji kilimi ni o ọpirisi shiti uwiyi. Oh God forget about it ẹ ti win. Ẹ jọ kí lẹ study ní school. Computer science ìmọ̀ ẹ̀rọ kọ̀mpútà. Okú papọ̀ mọ́ yàwó computer science àti vlogging lóòótọ́ téèyàn bá máa vlog náà èèyàn nídìí ìmọ̀ ẹ̀rọ àmọ́ báwo lẹ ṣe rápálá wọ vlogging. Talent náà ni àti pé kò ń ṣe vlogging mo máa ń ṣe tẹ́lẹ̀
àwọn bíi ká máa sọ nǹkan tó special nípa àwọn celebrities ni mo máa ń ṣe tẹ́lẹ̀. That's 4 facts kí n tó wá bẹ̀rẹ̀ sí ní vlog ní last year. A jẹ́ pé ọdún tó kọjá lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní vlog. Bẹ́ẹ̀ni. So ìrìn àjò owó lẹ́rìn tẹ fi mú roundabout yẹn tẹ fi ráǹdẹ̀ tẹ fi padà sí vlogging. Mo kàn ní kí n try ẹyọ kan ní ìjọ́ tí mo dáná, mo kàn ní kí n ti ṣe vlog yẹn. Mo ti máa ń rí táwọn èèyàn náà máa ń ṣe, but mo kàn ní kí n ṣe tèmi ní èdè Yorùbá tó dẹ̀ jẹ́ ìjìnlẹ̀ Yorùbá torí mo ti rí èèyàn tó ṣe tèdè Yorùbá. Bí mo dẹ̀ ṣe mo dẹ̀ rí pé àwọn èèyàn gbà tiẹ̀ ni mo ṣe túbọ̀ máa ṣe èmi sí ọ̀dà. Bó ṣe dùn nìyẹn, bó ṣe wọlé nìyẹn, ó bá pa kam. Àmọ́ kí ni acceptance láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ báwọn làwọn èèyàn ṣe gbà sí ṣó tiẹ̀ tí wọ́n ń dowó torí tá bá ní lóòótọ́ business ọdún kan gbà míì ó lè má ti gbèrú èèyàn máa tún ní láti invest a bit of time àsìkò àti àwọn kankan ṣé láàrin ọdún kan yẹn ṣé ẹ lè sọ pé iṣẹ́ yẹn ti gòkè àbí ẹ̀ ń gbìyànjú. Ó ti dowó nítorí èyí tí mo kọ́ ṣe táwọn èèyàn gbé dáadáa tí gbogbo blogger post àwọn èèyàn wá sínú DM mi wọ́n ní fún ọmọ Yorùbá tó lè máa ṣerú nǹkan báyìí tí mo dẹ̀ rò pé youth ni mí táwọn èèyàn dẹ̀ ní gbà tí mo dẹ̀ ń ṣe àwọn èèyàn pọ́n mi lé wọ́n fún mi lówó wọ́n fún mi lẹ́bùn láti bẹ̀rẹ̀ làwọn èèyàn ti ń gbéṣẹ́ oríṣiríṣi wá mo máa bá wọn polówó ọjà lórí ẹ̀rọ ayélujára. Fún àǹfààní àwọn tí wọ́n ti bá yín pàdé online rí ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ohun vlogging yẹn díẹ̀ bóyá ìrìn àjò yín tẹ́ fi dé bí báyìí ẹ kò fún wa lóní ráńpẹ́ ẹ jẹ́ àwòwò. tó ẹ̀yin aráalé tó ẹ̀yin aráalé o bí mo ti jí láàárọ̀ yìí lójú mi bá wú bí ẹni lóyún bí mo ti ń bọ̀ mo ṣáà dúró sí bus stop títí tí ìrìn mọ́tò ṣe ni gbogbo wọn ń kọjá níwájú mi àfi bí ìgbà wọn bá mọ̀ pé ìlówó tí ń fi wọkọ̀ tó bá a ti wọ́n ṣe náà nù ọlọ́run kú sáwa náà dolówó lọ́jọ́ kan ká mọ́ fọ̀rọ̀ gùn mo sá padà débi náà nífà. Ẹ ti débi náà nìyẹn. Bá ṣe ń sọ wípé ẹ ti bẹ̀rẹ̀ vlogging láti bí ọdún kan ó dẹ̀ ti ń gbèrú ẹ dẹ̀ wà ní school ẹ ń ka computer science báwo lẹ ṣe ń gbìyànjú láti merge láti balance torí púpọ̀ náà àwọn ọ̀dọ́ wa tó bá ti ń rí ṣẹ́ńjì díẹ̀díẹ̀ báyìí forget about school ṣebí lẹ́yìn school a fẹ́ lọ máa ṣiṣẹ́ owó ni owó dẹ̀ ti ń dé nígbà tá à ń kàwé and eléyìí ṣokùnfà fún a lot of them láti drop out láti wò pé bóyá tí n bá ready màá máa kàwé báwo lẹ̀yin ṣe ń yọ síra wọn tí kàn fi lélẹ̀. Mo máa since tó jẹ́ pé day to day activities náà ni mo máa ń record ni mo máa fi ń ṣe vlog so school yẹn gan tún máa jẹ́ kó wà fun ìgbà míì tí bá ń lọ school ìgbà míì tí bá pẹ́ oríṣiríṣi nǹkan tó bá ṣẹlẹ̀ ní class mo tún máa ń vlog yẹn náà mo máa ń post ẹ̀ and kò sí nǹkan tó waste certificate yẹn náà máa ní ibi tóun náà máa ti wúlò lọ́jọ́ kan so mo ń merge gbogbo ẹ̀ papọ̀ náà ni tábàdẹ̀ náà lédè náà ti bá wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe èyí tí mo bá lè ṣe lẹ́kọ̀ọ́ náà. Ìránṣẹ́ kan dí ìránṣẹ́ kan lọ́wọ́. Àtọ̀. Tọ̀ èmi láìkí pé tẹ bá wálé holiday púpọ̀ náà àwọn òbí wa èmi náà gbà tí mo bẹ̀rẹ̀ bí ọdún 13 sẹ́yìn bàbá Dámi Ṣẹ́gun Bánirẹ́ kò gbọ́dọ̀ gbọ́ tó máa ń ṣò Dámi lórí TV báyìí central system tí pọ́pọ́sì bá fẹ́ kọjá wọ́n máa pa láti ro sọ́kẹ̀tì wọ́n tẹ nípa TV ọ̀yin náà mi ò ṣalágbé àwọn tó kọrin fún kíníkọ́ báwo làwọn parents ń ṣe accept ẹ̀ ṣé wọ́n gbà àbí you had to convince them that kìíní ẹ jẹ́ kí n máa ṣe. wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ kódà àwọn gan ló máa ń push mi láti ṣe àwọn nǹkan mi pé post eléyìí náà wọ́n máa like. àti dádì àti mọ́mì bẹ́ẹ̀ni ọmọ olúbo ni wọ́n. Kwara State ni dádì mi. ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa abájọ náà torí mò ń wèdí ẹnu yẹn mò ń wò pé ó fẹ́ jọ tíya ilé náà níbo ní Kwara. Ìlọrin. Ìfàjànà lẹ́yìn ilé iṣẹ́ wòlíì máa ṣe ẹ bá ti ní tí mo wọ sùtánà ẹ ti mọ̀ pé straight ahead ìlú Ìlọrin ṣe gbé ní Ìlọrin. òun náà ni mo fi ń vlog ìgbà mi mo dẹ̀ máa ń mix ẹ̀ pẹ̀lú èdè Ìbàdàn torí Ìbàdàn ni mọ́ mi. akú Ìlọrin àtúbọ̀ sí Ìbàdàn bó la já sí ibà ìtorí Ọlọ́run èdè Ìlọrin náà àti Ìbàdàn náà fẹ́ wọnú ara wọn lóòótọ́ torí téèyàn bá máa wò ìlú Ìlọrin ìlú tó dáa náà ní ìlú Ìlọrin àwọn Ìbàdàn náà Ìbàdàn àjòrò sùn máa jẹ̀gbín jẹ̀ kára wọn máa fi kára wọn fọ́ọ̀rẹ́ mi owó dà ṣé mo kàn máa kì í fọ̀ free ṣáà ti gbowó vlogging ẹ má fẹ́mi lọ́ọ́ dé ọmọ ni o kódà ṣé a lè wo nípa iṣẹ́ yìí ṣé iṣẹ́ téèyàn lè pe àwọn èèyàn sí ni pé ókè o èmi àti bí àwọn ní skit makers wọ́n pera wọn àwọn actors wọ́n á pera wọn àwọn musicians wọ́n á ṣe collaboration ṣé èèyàn lè ṣe collaboration lórí vlogging. mi ò really rò bẹ́ẹ̀ because
èyí tí mo máa ń ṣe natural thing ni nǹkan tó ṣẹlẹ̀ ní life mi ni mo máa ń vlog. So mo lè wá sọ pé kéèyàn wá future nísìnyí ó máa dàbí ó ti ń wà scripted like ó ti ń jọ bí ó ti ní fíìmù pattern pé wọ́n ti tò sílẹ̀. so mi ò rò bóyá ó lè wà featured. So ẹ ti ní any real life nǹkan tó bá ṣẹlẹ̀ sí yín òun lẹ̀ ń lò. At any point did you feel like quitting? No, but there are some láti bí challenges. ọdún kan kò síjọ́ tẹ́ ẹ wò pé kíní kò dà pé mo máa ṣe mọ́. No, but there will be challenges, sha, which is when I started, I did not used to translate it. Mi ò kí ń translate Yorùbá ni mo kàn máa ń sọ. So ìgbà tí mo dẹ̀ post ẹ̀ sórí Twitter, ẹ̀dẹ̀ mo bí irú ẹ̀rọ yẹn ṣe rí sá. So àwọn èèyàn sọ̀rọ̀ gan pé àṣé Yorùbá nìkan ni àwọn tó wà lórí Twitter oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣàṣọ. So àtìgbà yẹn mo máa ń translate èyí tí mo bá lè translate, mo dẹ̀ máa ń fáwọn míì lẹ̀. So ìyẹn nìkan náà ni mo lè sọ pé ìpèníjà tó wà ń bẹ̀. Àwọn ọ̀rọ̀ Yorùbá kan sì ní translation tẹ́lẹ̀ máa sọ àgbákòbà báwo lèyàn ṣe translate ẹ̀ sóyìnbó kí ni òyìnbó àgbákò. mi ò máa gbákò. Ọlọ́run má jẹ́ àpàdé àgbákò. Ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo ètò wa ṣì ń tẹ̀síwájú pẹ̀lú just Faheeda àmọ́ ẹ jẹ́ ká dánu dúró ná tá a bá padà dé a tún máa mú béèrè wa tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ṣe ń tẹ̀síwájú fún gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa lóòótọ́ àti ń bá lọ síbi now that day is over àmọ́ ẹ lè wo gbogbo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́ bá wà lórí YouTube ẹ̀yin ẹ kàn tẹ Oyinmomo sí àgbé gbogbo episodes tàti ever ṣe àgbé wa fún yín just have a field day ẹ jẹ gbádùn ẹ ní information ẹ educate ara yín ẹ rẹ́rìn-ín that's what we are here for. Just Faheeda ẹ jẹ́ kí n bi yín as a vlogger your major instrument ìyẹn ni pé irinṣẹ́ yín tó lówó tó kún ojú òṣùwọ̀n jù sí yín tó precious sí yín jù is your phone. Tí phone yín bá bàjẹ́ báwo lè fẹ́ ṣe ra yín. mo gbọ́dọ̀ wá means láti rí mi o àbí kí n tún ṣe. Fóònù náà la fi ń vlog, ibẹ̀ mo ti ń ṣe fídíò, ibẹ̀ mo ti ń record, mo ti ń edit, so mo gbọ́dọ̀ get mi ní ASAP. Fóònù lọ́fíìsì. Ẹ wá jẹ́ ká wo lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí àwọn èèyàn kan bóyá tọ́rọ̀ bá ṣẹlẹ̀ wọ́n ti lọ rí social media yìí náà wọ́n ti lọ bẹ̀rẹ̀ sí ní búra wọn wọ́n ti ń jà. Báwo lẹ ṣe lè admonish àbí advice àwa ọ̀dọ́ ká ṣe máa lo social media pàápàá jùlọ phones wa? What kind of tool should our phone be to us? Ẹ bá mi sọ fáwọn ọ̀dọ́ tó ń wò wá lé báyìí. Fóònù gbọ́dọ̀ jẹ́ nǹkan tó máa bí kò ń ṣe gbogbo wa náà la máa ṣe content creation though, but at least kó máa bí nǹkan fún wa ká má lò ṣá. Èèyàn míì ó kàn máa lọ ń bully celebrity lórí social media ni. Èèyàn míì nǹkan tí rumor ló máa ń gbé oríṣiríṣi làwọn èèyàn máa ń ṣe lórí social media, but èmi believe pé wọ́n lè fi fóònù yẹn ó lè fi bí owó ó lè bí ọ̀rọ̀ ó depend lórí niche tí irú ẹnìyẹn bá mú pòun fẹ́ máa ṣe. Kò ṣe dandan kó ṣe vlogging, you can just create content, picture photographers, product photographers, video creations, different things that you can do with your phones, and it's going to bring a lot of money, like cool cash are legit. So it depends on the way they utilize it and the way they use it. That's okay. Àmọ́ cool cash and legit ẹ jẹ́ kí n pick lórí ẹ. Cool cash and legit àwọn èèyàn máa ń lérògbà pé tó bá ti bẹ̀rẹ̀ ní January by February o ti ń cash out. Ṣó máa ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà? Kò ń ṣe bẹ́ẹ̀ o, it's not like that. You are going to make a lot of sacrifices. Wàá ṣe a lot of things. Àwọn èèyàn gan máa bí torí mo ò ṣáà lè dédé ríyàn kan nísìnyí sọ pé mo fẹ́ kó lọ fún pé kó bá mi ṣe nǹkan báyìí. Màá ti rí pé àwọn èèyàn ti ń patronize ẹ̀, màá ti rí pé òkè ẹni wà trustworthy. Díẹ̀díẹ̀ náà ni téèyàn kan bá ti ṣe nǹkan lọ́wọ́ ẹ̀ á sọ fún ẹnìkejì náà á wá. So kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ lówó máa dé ṣùgbọ́n díẹ̀ ni. Four fact tí mo ti ń ṣe látọjọ́ yìí nísìn ó ti máa wọ bíi 2 years plus tí mo ti ń ṣe 4 fact kí n tó ṣe vlog ẹ̀yọ̀ kan tó dẹ̀ go viral. So nǹkan tó wà ń bẹ nìyẹn, díẹ̀díẹ̀ lèèyàn máa ń make owó yẹn, kò dẹ̀ ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lèèyàn máa ń make. Kódà ó lè ṣe 1 year 2 years kó tó di pé ó máa wá dé, ṣùgbọ́n tó bá padà wá dé á padà last àti cover up gbogbo èyí tó ti ṣe tó tí rówó gan bẹ́ẹ̀. Nǹkan tó wà ń bẹ ìyẹn ni pé sùúrù wà nínú iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Kódà nínú àwọn 4 fact yẹn fact mẹ́rin tẹ́ máa ń ṣe lórí àwọn celebrities ẹ fún wa ní 4 fact nípa celebrity méjì ìyẹn tẹ́ ti ṣe rí. Okay, mo ti ṣe nípa ti Fúnkẹ́ Akíndélé rí. So ó like láti máa cross ẹsẹ̀ tó bá fẹ́ ya pictures, and there is a way she make her videos, like she will walk forward then
work back to. So I can even say for fact about you as you are sitting. Hello. Shaking Jai, shake on Jawa. Oh yeah, Jamie for facts about me. Okay. Let me see if that's true. Okay, you cross your leg when you sit. Okay, as a woman, you're crossing your leg too. One fact. You cross your leg One fact. Okay. You cross your leg when you sit, and you hold the book twice, like you flip it twice. Okay. Do it again. Want to mommy? Want to get to me? Okay. So that's just now. Just check their pictures on their page, then bring out unique things about the pictures that is common. Then do the 4 facts. Ìyẹn ni wípé ẹ gbọ́dọ̀ attention span yín ní láti wà high láti notice pé okay ele bí wọ́n ṣe máa ń sọ pé spot the difference. Yes, Okay, kí ni ìyàtọ̀ wà? That means we even bá ṣe ti sọ interview ìbáyé ti ṣe fúta ti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ yìí, I can almost tell that you are quite very intelligent. Mo dẹ̀ gbà ládùúrà wípé iṣẹ́ yín á túbọ̀ máa lọ síwájú. Just Faheeda wà ní takú láàrin àwọn top vloggers, láàrin àwọn top celebrities, because vlogging náà celeb kan ni láyé ọ̀tọ̀, it's just that you are using your voice. And of course, sometimes image no man show. Mo dẹ̀ mọ̀ wípé you are all covered up. Ṣé uncle ti wà somewhere in the corner? You are still in school. You are still in school. Yes. So what's your ideal kind of man? Let's talk woman to woman. Yàtọ̀ sí everybody to woman to woman. Let's talk. What's your ideal kind of man? God knows the best. Don't say anybody. Oh, hey, Mangeli to kọjá ọwọ́ anybody 419 anybody Yahoo boy. God knows the best. No Yahoo boy. No God. See, tell me about something. God knows the best. You have something you look forward to. You have an idea. We women, we like to fantasize. Amaro, tall, black, dúdú, kó ga, kó ní build. Tí máa mú dé gan, kó wò pé ọkọ mi nìyẹn, this is my boyfriend. This is my So what kind of man do you have in mind? We don't know. Maybe official bank can be looking at us like this. Godabego. You say Godabego. Which one be Godabego inside the matter now? I say which kind of man they appeal to you? Where you go see where Soroma gbe daughter of Zion pé Omori. That is Ayo. A man that is intelligent is okay. Yes, Intelligence speaks a lot and is very kind. Kindness is top notch too. I like the fact that you mentioned kindness. May God give us kind partners. Ọlọ́run á jẹ́ ká bá láàánú pàdé lọ́kùnrin lóbìnrin. Àwọn èèyàn kan kì í máa sọ because bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin. Wọ́n burúkú jù wọ́. Wọ́n máa wọ pé àṣeyàn dẹ̀ ni wọ ìṣá. But ní gbogbo nǹkan tá a bá ń ṣe, Ọlọ́run á túnbọ̀ máa jẹ́ kí èròǹgbà wa kó máa come to play, kádùrá wa máa gbà. Ẹ wo ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo lẹ́ni Just Faheeda láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Oyinmomo pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùbádòwòpọ̀ wa ìyẹn Tolerant Groups tí wọ́n ṣe Kellogg's Nigeria, Kellogg's Grains, Kellogg's cornflakes, everything Kellogg's as a baby girl, yeah, Kellogg's in girl. Wọ́n ní ká gbélé fún yín pé ká má bínú pé ó kéré o, ṣé ẹ jíìmù láàárọ̀ ìṣá ó wúwo díẹ̀. Ẹ ṣé o, iléeṣẹ́ wọn ní jóná o. Àmín, iléeṣẹ́ gbogbo wa ò ní jóná àti iléeṣẹ́ táwọn obìnrin gan gbé káàkiri kò ní jó ṣékèlè. Irọ́ kò ní jóná. Èmi láìkì yín wọ́n rọra fóun rẹ̀ lẹ́sọ́ kò gbọ́dọ̀ jóná tó bá jóná kí ni dáàdì máa bá ń bẹ̀. Ẹ wo jàre ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà la dé yìí. Mo gbà ládùúrà fún gbogbo àwa tí à ń wò wá gẹ́gẹ́ bí Bọ́láńlé ṣe sọ, orí ò ní takò wá níbi tí orí bá ti ń gbé wá orí inú wa náà àṣekínni á support ẹ̀ because ọ̀tọ̀ ní orí ìta ọ̀tọ̀ lórí inú torí inú bá lọ takò yàn pẹ́rẹ́ wàá kọ̀ gbọ́ pé wọ́n ń pín ráìsì pati toothpick ló kàn ẹ́ orí ti takò ẹ̀ ó fúnra mtv ṣáná ẹ fi kíyèsí oògùn. Orúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ káfíìrì àti àyọ̀pàdé nígbà mìíràn pẹ̀lú àkọ́tún ètò Oyinmomo mi ó dìgbà kan náà. Ẹ rántí o, be patriotic citizens of Nigeria. Kò ní dá fún mi, kò ní dá fún Nàìjíríà, kò ní dá fún kìnìkan. Gbogbo wa là ń ṣera wa tàbá ti jí láàárọ̀. The first thing is God bless me, God bless Nigeria. Then ẹ lè fi state of origin yín kún. Ire o. Ètò yìí gàlágàjù Oyinmomo, ètò yìí